fídíò kan bọ́ síta látọ̀dọ̀ Olúwòó ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adékànbí tìlú àkọ́kọ́ wọ́n ní bí ò bá ṣe ọlá àtàwọn ni bí ò bá ṣe ìfẹ́ ọmọ ènìyàn ṣe táwọn Ọọ̀ni ìrìṣà ọba wa ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì wọ́n ní wọ́n bá ti rí ipò ọ̀hún dé wọ́n bá ti rí oyè Ọọ̀ni ìrìṣà jẹ eléyìí ó bí oríṣiríṣi nílẹ̀ Yorùbá bó ní bá ti ń wí náà ní ẹlẹ́yìn ìṣòro ṣùgbọ́n gẹ́gẹ́ bí dìfẹ́ǹsì Ọọ̀ni ìrìṣà tí ẹ̀yin jẹ́ iná ni mo àti àfitàn wá lónìí láti gbọ́ tẹnu pé bí ọ̀rọ̀ ìṣe lọ yìí ìhàwó lẹ kọ sí ojú lẹ fi wò ó ǹjẹ́ lè ti ẹ̀tọ́ nílẹ̀ Yorùbá bí wọ́n bá ṣẹjọ́ ṣe nǹkan kan ní kọ̀rọ̀ fẹ́ kó jẹ́ ohun tí àgbà sí gbàgede tí wọ́n máa fà lórí social media bàbá ẹ̀rọ kàrẹ̀ sà. mo kí lọ́kùnrin lóbìnrin mo kí lọ́mọdé lágbà mo ṣe bá fún ládéládé àti lóyè lóyè mo ṣe bá Ọlọ́run mo ṣe bá bàbá wa Ọọ̀ni ìrìṣà olórí gbogbo ọba ilẹ̀ káàárọ̀ oòjíire kábíyèsí kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. ọ̀rọ̀ lórí ọba Rashidi Olúwòó tí ẹ sọ̀rọ̀ bá ọ̀rọ̀ kó pariwo wọn ní tó bá ṣe lọ́wọ́ ikú ààyè lọ́wọ́ ẹ̀bìtì òwe ọmọ baba ńlá wa ni kí nìdí tí mo sọ pé tó bá ṣe lọ́wọ́ ikú ààyè lọ́wọ́ ẹ̀bìtì ẹ jẹ́ kí n yànnàná òwe yẹn fún àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire tí a bá létí tí a fi ń gbọ́ gbogbo wa la mọ ohun tó ń pè ní eku ó jẹ́ ẹranko kan tó láìkì ẹyìn ṣùgbọ́n gbogbo wa náà la mọ ohun tó ń pè ní ẹ̀bìtì gbogbo ẹni tí ó bá mọ ohun tó ń pè lẹ́bìtì òun ni trap lédè òyìnbó gbogbo wa la mọ̀ pé favourite eku òun ni ẹyìn tí ọ̀pẹ máa ń so ohun tó ń pè lẹ́yìn ní èso ọ̀pẹ tó bá ti pọ́n oúnjẹ tí eku láìkì nìyẹn ibi tí wọ́n gbé kẹ́ ẹ̀bìtì sí tán kẹ́ ẹ́ lẹ̀ báyìí wọ́n wá fi ẹyìn mẹ́ta síwájú ẹ̀bìtì yẹn ṣùgbọ́n tẹ́kú bá ti ń lọ tó ń bọ̀ ló máa ń wo ohun tó wà lábẹ́ ẹ̀bìtì yẹn ẹ̀yìn wípé ọ̀nà wo lòun lè gbà tóun lè fi jẹ ńbẹ̀ lóṣù lọ́jọ́ lọ́dún tó ti ń kọjá lọ ó máa ń wo ẹ̀yìn mẹ́ta yẹn lábẹ́ ẹ̀bìtì ìgbà tó wà di lọ́jọ́ kan ló wá rò nínú ọkàn ẹ̀ kóun kúkú tọ ẹ̀bìtì lọ kóun lọ bá a ní àsọyépọ̀ tí àwọn eléyìnbó ń pè ní MOU ó wá lọ bá ẹ̀bìtì pé ìwọ Mr. ẹ̀bìtì ọ̀wọ́n ẹ̀yìn mẹ́ta tó wà lábẹ́ yìí pé fọ́ráìtì òun ni ọ̀nà owó lòun lè gbà tóun lè máa fi jẹ nínú àwọn ẹ̀yìn yìí nǹkan tí ẹ̀bìtì dá lóhùn ni wípé gbogbo bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ láti iye ọjọ́ yìí òun lòun náà ń rí ẹ̀ ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ kò jẹ́ kó òun náà lè sọ nǹkan kan ṣùgbọ́n bó ṣe wá yìí o ọ̀kan nínú ẹyìn tó wà lábẹ́ ohun yìí o òun ni kó máa gbé o ṣẹ̀wọ̀n pé yẹn ti dàbí àdéhùn ti wà láàrin wọn gbẹ́kú bá lọ tó bá ń bọ̀ á gbé ẹyọ kan lọ́jọ́ lọ́sẹ̀ lóṣù lọ́dún bó ṣe ń gbé ẹyọ kan nínú mẹ́ta yẹn nìyẹn ṣùgbọ́n lọ́jọ́ kan ni èrò aburú wọ̀ gbogbo ẹni bá ti jẹ́ ọlọ́kànjúwà olójú kòkòrò aláìnítẹ́lọ́rùn lọ́jọ́ kan ni èrò burúkú máa wọnú ẹ̀ kì í ṣe bí ọba Oníwòó Rashidi pẹ̀lú ọba wa olórí ọba aládé bọ́ ṣe bẹ̀rẹ̀ kọ́ nìyí ṣùgbọ́n Rashidi ló ṣe lọ́wọ́ ẹ̀ kó tó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì ìgbà tí tó ti di àìmọye ọdún tí eku ti ń gbé ẹyọ kọ̀ọ̀kan ìjọ kan ló gbé ẹyọ kan ló lọ bó ṣe rìn síwájú díẹ̀ lèrò burúkú wọnú ẹ̀ lónìí kí ló fà gan tí
òun ò lè fi gbé gbogbo ẹyin tó wà lábẹ́ ẹ̀ yìí bá jọ tóun ti ń gbẹ́yọ̀ kan lẹ́ẹ̀kan náà tóun bá kó méjì tó kù kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ bó ṣe yí padà nìyẹn lẹ́yìn ìgbà tó ti gbé kan tán ti jọ ní àdéhùn ó wá gbé iṣẹ́ wọn pé méjì ló máa kú lábẹ́ ẹ̀bì tì bó ṣe débẹ̀ ló bá tún gbé kan ṣe mọ̀ ẹyọ kan ló máa kù ẹyọ kan tó kù yẹn ti wá ń súnmọ́ abẹ́ ẹ̀bì tì lọ́hùn táfi ré ló bá fà á ẹ̀bì tì bá ré pè mọ́ bó ṣe ré mọ́ kó tètè kú ó ń jakoro ó wá ń bèrè lọ́wọ́ ẹ̀bì tì pé kí ló dé kó tó ṣe bẹ́ẹ̀ yẹn fún òun ẹ̀bì tì ní ìgbà tó ṣe lọ́wọ́ òun eku náà ló yẹ̀ lọ́wọ́ òun ẹ̀bì tì ó ní báwo ló ṣe ṣe lọ́wọ́ òun ó ní àdéhùn tá a jọ ṣe ni pé kó máa gbẹ́yọ̀ kan ṣé bó ti gbé kan ó ti lọ lẹ́yìn ìgbà yẹn tó padà wọ́n tó gbé ìkejì ṣé àdéhùn tá a jọ ṣe nìyẹn lẹ́bìtì wá ń dá ẹ̀lẹ́kú wá ń dẹ́bìtì ló ń gbé ẹ ò ṣàlàyé nǹkan tó máa ṣẹlẹ̀ fóun tóun bá gbé gbẹ́yọ̀ kan lọ oníṣèwọ̀ náà béèrè ìyẹn ni pé ó bá ṣe lọ́wọ́ ikú á yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì ó ti ṣe lọ́wọ́ Ràṣídì o ó di dandan kó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì bàbá wa onírìṣà ìyẹn Olúwòó lẹ́sọ yẹn o Oníwòó ọba Oníwòó ó ti ṣe lọ́wọ́ ẹ̀ ó di dandan kó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì bàbá wa onírìṣà olórí ọba aládé kábíyèsí o but bàbá kò ní sọ̀rọ̀ torí bàbá tó bá ti bímọ tó dáńtọ́ bàbá kan wà lọ́dún kan ọba wa onírìṣà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí o bàbá yẹn bímọ ọmọ tí bàbá yẹn bí ṣùgbọ́n bàbá yẹn jẹ́ ẹnìkan tí kò ń sọ̀rọ̀ torí tó bá sọ̀rọ̀ ó máa ń dàbí pé ẹni tó ń kálòlò tí ẹni àwọn pé bínú akọ́lòlò kò dáa ó lè má dáa tàbí nǹkan kan kó là mọ́yàn lórí sókè máa ń sọ̀rọ̀ wọ́n máa pè síbì kan ó wá mọ́mọ́ ọkùnrin kékeré kan dání ìgbà tó débẹ̀ wọ́n wá ń béèrè àwọn béèrè kan lọ́wọ́ ẹ̀ bàbá yẹn wá fẹ́ pe Ṣàngó ṣẹ́wọ̀n pé gẹ́gẹ́ bí ẹni tí ó ní ẹni tó nípèníjà kólòlò bàbá yẹn bá ń pe ṣanṣanṣanṣanṣan lọ́mọ ẹ̀ bá parí ẹ̀ pé Ṣàngó ó ní ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó gbà mí lọ́wọ́ rẹ́dẹ̀rẹ́dẹ́ àwa ni a máa sọ̀rọ̀ bàbá kò ní sọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ tí ọba Ràṣídì Oníwòó ń ṣe yẹn àwa la máa kọ́ àwa la máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ṣé rí gbogbo ẹni tó bá jẹ́ olè oníjìbìtì wọ́n máa ń gbọ́n gan-an tẹ́ bá kíyèsí ẹ máa rí pé gbogbo ìtàn ilẹ̀ Yorùbá pàápàá ìtàn bàbá wa Oòduà ni ọba Ràṣídì Oníwòó ló ti ń fi ọgbọ́n àyínípadà ló ti fi ń yí padà èmi tó fún lórúkọ kan lónìí o àyínìke ni kẹ́ máa pè ọba Oníwòó àyínìke Olúwòó tá ń sọ yìí tá bá ń sọ̀rọ̀ Ìwó nígbà tán sọ̀rọ̀ kan tán ní àwọn ọmọ tí Oòduà bí àwọn ọmọ méje wọ́n ní nǹkan wà nínú wọn kò róyè jẹ ìṣe náà pa wọ́n ní má ṣe ayé ló ń gbé ìwọ bá sọ pé wàá ṣe wọ́n náà wọn tó ṣe lánàá dà wọ́n sọ ní pé wọ́n ti dẹni ìgbàgbé bọ́n bá ń ṣe tán bá mú jẹgú ó yẹ kán wà nílé ayé ọ̀rọ̀ burúkú tí kò yẹ kó máa jáde lẹ́nu ọmọlúwàbí ṣùgbọ́n kò lè dùn mí púpọ̀ torí ọ̀rọ̀ wọn bàbá wa mọ́nímọ́ní ni wọ́n ní èèyàn pàdé àgbàlagbà lọ́nà èèyàn fọ̀rọ̀ lọ ṣó mọ̀ bóyá wèrè ló ṣe kó tó dàgbà Ìwó tá ń sọ̀rọ̀ ń pa èyí àwọn méje nìyá wọn bí ọmọ kan náà ni gbogbo bàbá kan náà ìyá kan náà ló bí méje ṣùgbọ́n mẹ́rin nínú Ìwó yẹn ló ń exist báyìí lára ọ̀kan nínú Ìwó yẹn ni ọba Ràṣídì Oníwòó tó jẹ ọba lé lórí lára àwọn Ìwó tí mo ń sọ̀rọ̀ sí méjì wà ní Ọ̀yọ́ méjì wà lọ́ṣun tẹ́ bá kíyèsí ìgbà tí ọba Ràṣídì Oníwòó tó kọ́kọ́ jẹ ọba kò sí gá kò sí go kò là kò ṣàgbé ní
ṣùgbọ́n nísìnyí ó ti ṣe ẹ̀sìn awọ́rò, ẹ̀sìn awọ́rò ló ṣe. Kí nìdí mo sọ pé ó ti ṣe ẹ̀sìn awọ́rò ni pé ẹnu ọmọ kò gbà yá pàdé mọ́, ẹnu ọmọ kò gba ìyá mi ẹjọ́ ẹ pàdé mọ́. ọba wa onírìṣà wọ́n ní láti ọjọ́ tán ti bí gateman, 20 ọdún tán ti bí gateman, wọ́n lè má tí bí landlord. Landlord mẹ́kẹ̀ ló máa ṣílẹ̀kùn fún gateman, ló máa ṣílẹ̀kùn fún landlord. Ṣùgbọ́n 20 ọdún tó ti bí gateman náà wá ṣẹ̀ṣẹ̀ bí landlord. Ìyẹn túmọ̀ sí òwe ọmọ bàbá wa pé anóyún àgbàsíkù ọmọdé rìn lẹ̀. Torí ọba Oníwòó Rashidi tó bá ní àǹfààní kó máa wo fọ́nrán yìí tàbí ibikíbi tó bá wà, but kó má rò pé òun nìkan lòun gbọ́n àbí òun nìkan lòun mọ̀rọ̀ sọ. Kí nìdí tó mú mi sọ eléyìí ni wípé ẹni bá fa ṣoṣo àárí ṣoṣo, fúnra ara ọlọ́mọlanke ló máa fọwọ́ ra ẹ̀fà, oníkọ́ fún ara ẹ̀ ló máa fi ra ẹ̀ṣẹ́ pé o nígbà tó bá wúkọ́ ẹ̀ títí sí áníkọ́ ẹ̀ ló máa pa òun ní gbogbo nǹkan tó ra wọlé yìí. Kí nìdí ni wípé ìgbà tí ọba wa Oníwòó tó fẹ́ jẹ ọba Ìwó, kò sí gá kò sí go kò la kò ṣàgbé ní, ó wá ń bá àwàyù àwárí kiri, àwàyù àwárí ló bá dé ọ̀dọ̀ wa ọba wa onírìṣà kábíyèsí olórí ọba aládé, ọba adéwọyè àbí ọba adéyẹyè ògúnwùsì kejì ẹni ìtàn. Ẹ̀ẹ̀mejì náà fún ní 2.5 million. Ìyẹn kábíyèsí gbé owó fún Olúwòó. Bẹ́ẹ̀ ni ẹ̀ẹ̀mejì náà fún ọba Rashidi Olúwòó ní 2.5 million. Lẹ́yìn ìgbà yẹn ló tún sọ pé kò sí mọ́tò lọ́wọ́ òun, onírìṣà tún fún ní mọ́tò. Tó bá dàbí irọ́ kó jáde kán wá fi evidence yẹ̀ wọ́n, kó jáde síta. Ọ̀nà jìbìtì èrú tó fi dórí àléfà oyè yẹn òun ló fi ń sọ̀rọ̀ sí onírìṣà. Ṣé mọ̀ pé nínú ọ̀rọ̀ tó sọ ẹ ti máa rí wípé èèyàn tí ó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, èèyàn fún ara àti mọ̀ pé oníjìbìtì lẹ́ni yẹn. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ó sọ wípé wọ́n wá bá ẹ nígbà tí wọ́n fẹ́ jẹ Ọọ̀ni. Kí bàbá wa Ọọ̀ni tó lọ sí ibi tí àwọn bàbá rẹ̀ kí onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì tó jẹ, kọ́lọ́hún kó jẹ́ kí bàbá pẹ́ láṣẹ, kó jèrè kó àwọn náà jèrè láṣẹ. Ọọ̀ni tó gbéṣẹ̀ ńgbà tí wọ́n wà ń bẹ̀, bàbá wa ọba Adéyẹyè yìí ó ti ń bá wọn kọ́lé, ó ti ń bá wọn kọ́ estate. Kódà fọ́tò tí wọ́n ti jọ yà nígbà tí bàbá wa onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì kò tí ì mọ̀ pé àwọn máa dórí àléfà yóò wà. Tímọ́tímọ́ bí àgbo ìwo àgbò bó ṣe mọ́rí, òun náà ṣe wà pẹ̀lú ọba Ọọ̀ni àná. Ìyẹn Ọọ̀ni Olúbùṣe èrè lójú ogun. Ọọ̀ni Oníbùṣe ẹ̀rí. Wọ́n jọ ya fọ́tò pẹ̀lú bàbá ńgbà tí onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì yìí Ọ̀jájá kejì tán sì ń ṣe, ẹ mọ̀ pé kọ̀ǹtráktọ̀ ni bàbá, wọ́n ń kọ́ iléeṣẹ́ ńlá fún yàn, wọ́n ń kọ́ stadium, kátàkárà ni wọ́n jẹ́, oníṣòwò tó gbajúgbajà ni. Èmi ò bá wọn díẹ̀ ni a lè sọ̀rọ̀ kíní mọ́, ìyẹn Rashidi ọba Oníwòó. Kí nìdí ni pé Ọlọ́run má jẹ́ ká ṣì ọba jẹ, torí kò sí nínú ìtàn níwòó láti gbà tí Ìwó ti wà. Láti ní kí ọba Rashidi ọba Olúwòó kó jáde kó ní ìṣe ni gbogbo ọmọ Odùduwà sá lọ
nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í pa wọ́n ṣóun náà ti gbàgbé pé ẹni tó sọ pé bàbá ńlá wọn ọjọ́ iwájú kò dáa òun náà ti bú bàbá ẹ̀ mọ́ torí pé ọ̀n lè pìtàn wọn níbi tó jọba sí níwò kí wọ́n má sọ ti bàbá wa Ilé Ifẹ̀ mọ́ tó jẹ́ pé òun ni ẹni tó kọ́kọ́ dé Ilé Ifẹ̀ ẹni tí mo ń sọ̀rọ̀ ẹ̀ ní àròlé Oòduà ó wá ń sọ yí pé Oòduà kì í ṣe ọmọ Ilé Ifẹ̀ ọmọ àtìrò tó rẹsẹ̀ bàtà kan fún ìyá ẹ̀ ní ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ tẹ́ bá kíyèsí ọba Rashidi ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ọba Adéyẹyè Ògúnwùsì ṣe fún ó wá fẹ́ rò pé bóun ṣe rí náà ni ọba wa Ọọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì rí ó fẹ́ fi ti àgbà ó fẹ́ fi máa mú wọn gẹ́gẹ́ bíi pé kóun máa ṣe ohun tí kò dá lábẹ́ wọn ṣe rántí bàbá tó lù ní ìpàdé lọ́balọ́ba níjọ́ kìíní àná ọba Ọ̀gbàgbà ohun tó fà á ni pé àwọn ẹbí Rashidi tó jẹ́ ọba Olúwòó àwọn náà nílẹ̀ tiwọn ṣé tán bá talẹ̀ wọn tán bá ní kọ́kọ́ wá sí ọ̀dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ láti pé ẹ ò gbọ́dọ̀ talẹ̀ lẹ́yìn torí aṣíwájú ọba ilẹ̀ Yorùbá ni Ọọ̀ni Ilé Ifẹ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì tó dájà álẹ̀ ni mo fẹ́ sọ yìí gangan láàrin ọba wa Adéyẹyè Ògúnwùsì àti Rashidi ọba Ìwó bẹ́ẹ̀ ni òun ni wípé bàbá tó bá kọ̀wọ̀ sí tí ò fẹ́ kán fi rẹ́dẹ̀rẹ́dẹ̀ yíhun lára irú ọmọ tó bá bí tóun náà kò fẹ́ gbọ́ràn ọmọ yẹn kò ní láìkì bàbá yẹn ó fẹ́ máa sá pamọ́ sábẹ́ ọba Ọọ̀ni Ilé Ifẹ̀ láti máa ṣe ohun tí kò tọ́ tó dẹ̀ lòdì sí ìṣẹ̀dálẹ̀ Yorùbá onítọ̀hún ẹni ẹlẹ́ni bá talẹ̀ wọn nígbèríko wọn láyé ṣe pé ẹjọ́ jẹ́ bí o gbọ́dọ̀ mọ̀ sí wọ́n á máa pín owó wọn sí ọ̀nà méjì ṣé ìyẹn lè pọ̀síbù bàbá wa Ọọ̀nìrìṣà ọba Adéyẹyè kò fara mọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì bàbá wa ọba Adéyẹyè wọ́n jọ lọ sí ìpàdé lọ́balọ́ba tẹ́ bá rí ìrìn òrìkíṣí ni kò jẹ́ kẹ́dìyẹ fò lọ́jọ́ sí o rìkíṣí tí ọba Rashidi ọba Olúwòó tó ń ṣe yìí rìkíṣí tí kò jẹ́ kẹ́dìyẹ fò lọ́jọ́ kìíní àná lòun náà ń bá bọ̀ yìí kí nìdí ni wípé ṣe lẹ́dìyẹ dalẹ̀ ọmọ ẹyẹ tó kù òun ló jẹ́ kó má lè fò ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú àtúmọ̀ amẹ́nu débẹ̀ tó bá dọjọ́ iwájú gbogbo wọn nǹkan tó fẹ́ máa ṣe tí ò nẹ́tọ̀ọ́ tí bàbá wa Ọọ̀nìrìṣà ń kọ̀ pé eléyìí ò bá ṣẹ̀dálẹ̀ Yorùbá mu òun náà fi di ọ̀tá wọ́n wá lọ sípàdé lọ́balọ́ba wọ́n lọ ṣèpàdé ńbẹ̀ bàbá wa Ọọ̀nìrìṣà olórí ọba aládé òun ni wọ́n fi ṣalága ìpàdé yẹn ìgbà tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá dé ẹ mọ̀ pé ẹkùn mẹ́fà ni àwa Yorùbá ìgbà tí gbogbo ọba wọn dé títí kan paramount ruler wọn gbogbo wọn gbà fún ọba wa Adéyẹyè gẹ́gẹ́ bí aṣíwájú àti alága ìpàdé yẹn ṣùgbọ́n ìgbà tí wọ Rashidi ọba kìíní máa dé Olúwòó tó máa dé ṣe ló gbéra ẹbẹ ní sọ pé ìwọ náà jẹ́ bàbàrà
kò dìgbà tá a bá fò sókè ká tó ga, Ọlọ́run ló ń gbé ní ga. Tó bá ní ẹ̀gbọ́n ló jẹ́ sí ọba wa Adéyẹyè, a ò dispute ẹ̀ pé irọ́. Ṣùgbọ́n ńgbà tí ọba wa Adéyẹyè dẹ̀ ti dé orí àléfà àwọn baba ńlá ẹ̀, tí ò ń ṣe pé ọ̀nà àlùkọ̀rọ̀ yìí kan ló gbà débẹ̀, bàbá tó bí ọba wa Adéyẹyè gangan fún ara ẹ̀, tán bá wà láwùjọ bàbá ló ń pè gẹ́gẹ́ bíi pé ó ti wà lórí àlééfà àwọn bàbá ńlá wọn. Kò sẹ́ni tó jẹ́ bímọ ẹ̀ kó sọ lọ́ọ̀ni, àbẹ̀rẹ̀ ni tó bímọ ẹ̀ nílẹ̀ Yorùbá tó ní orúkọ ọmọ yìí yóò máa jẹ́ Ọọni. Ṣé ẹ ti gbọ́ rí? Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó di túláàsì, iwájú lójúgun máa gbé láyéláyé. Iwájú bẹ́ẹ̀ jí nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ jí lóru, iwájú lè máa bá kùkùté. Ọba Rashidi òun ló ṣe lọ́wọ́ ẹ̀ kó tó yẹ̀ lọ́wọ́ ẹ̀bìtì. Mo tún fẹ́ sọ ọ̀rọ̀ àgbà tí àwọn bàbá wa ilẹ̀ káàárọ̀ òjìrì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ọba Rashidi Olúwòó ó dàbí ọmọ tó rí bàbá ẹ̀ tó fẹ́ tan bàbá ẹ̀ jẹ. Wọ́n jọ ń lọ sóko. Ìgbà tí ọmọ ẹ̀ wo bàbá ẹ̀ títí ó mọ̀ pé bàbá òun ó láìkì ìgbín, pàápàá kan wá dìgbín ẹ̀ kan yí láta. Ọmọ ń bọ̀ lẹ́yìn, bàbá ń lọ níwájú. Ìgbà tí wọ́n ní síwájú, lẹ̀mìkẹ́mì kan sọ sí ọmọ yẹn lọ́kàn. Ó ní, bàbá mi, mo mà rí ìgbín kan. Ó rò pé kinní ìgbín tó sọ pé tọmọ yẹn sọ ní pé òun rí yẹn, ó máa fíìkì bàbá yẹn, ó máa mú bàbá yẹn lọ́kàn. Ní pé ìgbín tó rí dà. Bàbá yẹn ò jẹ́ fojú ẹ̀yìn. Ó ní tọ́jú ẹ̀ o, torí tó bá délé lálẹ́ a máa fi bọrí fún ẹni o. Ìgbà tí ọmọ yẹn wo bàbá yẹn títí pé òun tan bàbá yìí jẹ́ pé òun rí ìgbín. Nǹkan tí bàbá òun dẹ̀ nífẹ̀ẹ́ sí jù gẹ́gẹ́ bí fẹ́fọ́ráìtì ẹ̀ ní ìgbín. Bàbá yóò tiẹ̀ tara, níṣẹ́ ló ní kóun tọ́jú ẹ̀, tán bá délé ìgbín yẹn náà máa fi bọrí fún òun. Ìgbà tó máa tó yẹ ìṣẹ́jú bíi 30 minutes tó jẹ́ 30 ìṣẹ́jú, ọmọ yẹn wá ní, bàbá mo ń tàn yín jẹ ni o, mi ò rí ìgbín o. Bàbá yẹn ní, á jẹ́ pé ó tan orí ẹ jẹ ni o, nítorí àná máa fi bọrí fún ẹ ni o, orí ẹ ló tàn jẹ o. Gbogbo ọ̀nà tó ń kó Olúwòó gbà. Ó tan orí àtẹlẹ́dàá ẹ̀ jẹ. Mo kàn fẹ́ rọ gbogbo àwọn ọmọ Ìwó kò ní bàjẹ́. Òun ti kọtọ́ tiẹ̀ o, ìtàn tiẹ̀ tó kọ tó bá di lọ́la, kí gbogbo àwa ìbá dàgbàdàgbà tá bá rebi tí àgbà ń rè, á tún di ọ̀rọ̀ àwíǹtúnwí. Ọ̀rọ̀ tá ń sọ lénìí tó bá di lọ́la, á tún di àwíǹtúnwí, àsọtúnsọ. Ọlọ́lá nìwò, olówó nìwò, ṣùgbọ́n eku asíntẹ́ lọ músàárín gba eku yìí. Kò sí bá ṣe máa ṣe ebòlò tí ò ní rùngbẹ́. Torí pé ọba wa Rashidi, tẹ bá kíyèsí dáadáa, ńgbà tí ọmọ Fúlàní tó ń dààmú tó ń ṣòro bí agbọ́n nílẹ̀ Yorùbá káàkiri, tí gbogbo ilẹ̀ Yorùbá tó ń mì lògbòlògbò, àwọn àgbẹ̀ kò lè lọ sóko mọ́, àwọn ìyàwó àgbẹ̀ à ń ṣe ohun tí kò tọ́ fún wọn, á bá wọn sùn. Gbogbo àwọn ọba wa káàárọ̀ òjìrè nílẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn Fúlàní pé àwọn ò fẹ́ wọn. Ọba Rashidi Olúwòó nìkan ṣoṣo ló sọ pé
òun fàyè gbà yín ẹ̀yin Fúlàní ẹ máa bọ̀ nílùú òun, àyè wà, torí pé ohun tí a máa jẹ ká wá fi ba ohun tá a máa jẹ ká wá fi ba ohun tí a máa jẹ jẹ́. Ìgbà tí kò tí ìrojú abẹ́rẹ́ tó kù bọ̀, ó ń dààmú gbogbo àwọn baálẹ̀ àwọn lọ́balọ́ba nígbèríko pé ọba ló nílẹ̀, ọba ló ní kinní. Ṣùgbọ́n ó ti rí ojú abẹ́rẹ́ tó kù bọ̀, ó ti bẹ̀rẹ̀ sí lu àwọn Saudi ní jìbìtì nípa pé òun máa sọ gbogbo ọba ilẹ̀ Yorùbá, òun máa sọ wọ́n di ẹlẹ́sìn kan, ẹ̀sìn mùsùlùmí. Ṣebí Ṣàngó Àjàká ọ̀wọ́n ló kọ́kọ́ fún àwọn mùsùlùmí nílẹ̀ nígbà tí wọ́n wá láti ilẹ̀ Mali. Ìdí nìyẹn tó fi ń pè wọ́n ní ẹ̀sìn Mali. Ẹ̀sìn Mali yẹn náà Yorùbá wá sọ di ẹ̀sìn Malé. Gbogbo wa mọ̀ pé Ṣàngó ọkùnrin takuntakun ni. Nígbà wáṣẹ̀ àwa Yorùbá kò nẹ́sìn o. Yorùbá kò ní ohun tá a máa pè lẹ́sìn. Ohun tá a ní ni pé a máa ń tu ètùtù, a dẹ̀ máa ń rúbọ sọ́lọ́run. Nínú Bíbélì a rí kà níbẹ̀ pé Sólómọ́nù sì lọ sí orí òkè gíga níbi tí àwọn bàbá ẹ̀ ń lọ. Ó sì rú ẹgbẹẹgbẹ̀rún ẹbọ. Olúwa sì yọ sí Sólómọ́nù lójú àlá pé kí ni ìwọ fẹ́. Gbogbo ẹni tó mọ ohun tí mo ń sọ yìí ká má gbàdá wa lákòókò á ti máa mọ ohun tí mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ náà la rí kà nínú àlùkùránì alápọ̀nlé pé ẹni tí ó ti ara Abraham jáde láti ọwọ́ arábìnrin Agai ní í ṣe ẹrú Sarah. Ṣùgbọ́n nígbà tí Sarah kò rọ́mọ bí, ó ní kí nǹkọ́kọ̀ òun tó ń ṣe Abraham kó fẹ́ ọmọ ọ̀dọ̀ òun. Wọ́n wá bí ọmọ kan. Àníyàn ní gbogbo nǹkan. Àníyàn tí Sarah ní, Ọlọ́run fi àṣẹ sí pé kó fẹ́ Agai ọmọ ọ̀dọ̀ òun, pé kí ọkọ òun Abraham fẹ́ Agai ọmọ ọ̀dọ̀ òun. Nígbà tí Agai dẹ̀ fẹ́, tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí àníyàn yẹn papọ̀ mọ́ ti Ọlọ́run, wọ́n bí Ismail yẹn ló di ẹni tí wọ́n bí kò tọ́jọ́ kò tóṣù kò tọ́dún. Sarah náà lóyún. Gbogbo wa la mọ̀ pé òrìṣà jẹ́ ń pé méje obìnrin ò sí. Owú bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Sarah ní àfi kágáì máa lọ. Ń gbogbo ìgbà yẹn ẹni tí wọ́n bí tí ń ṣọmọ Abraham tá ń pè ní Ismail, táwa Yorùbá ń pè ní Ismaila, kò ì tí ì dàgbà. Bóyá ó sì mọ́ ọmú lọ́wọ́ ńgbà yẹn. Abraham ní gbogbo ibi tó bá lọ Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Má jẹ́ mú yọ̀ tí kò nábà wọn lọ́lọ́run bá bàbá wa Abraham dà, wípé gbogbo ẹ̀yà tó bá tara ẹ jáde nípasẹ̀ ẹ̀ náà máa fi sin òun Ọlọ́run. Ibi tí wọ́n gbé dé níjọ́ yẹn lọ́hùn, tí omi àti àkàrà aláìwú tí Abraham ní kí Agai tó bí bàbá wa Ismail, ibẹ̀ ló tán sí. Ibi tó tán sí yẹn tí ò sómi tí ò sí nǹkankan, tó jẹ́ pé Ismail ń ké tíyà ẹ̀ ń wò pé kóun má rí òkú ọmọ òun. Gbogbo abiyamọ tó ń bẹ lórílẹ̀‐èdè káàkiri àgbáyé níbi tẹ́ ti ń rí wa, gbogbo wa ò ní fojú sunkún ọmọ òun, àjèrè ọmọ òun. Agai wá la gbé ọmọ yẹn, ó lọ gbé síbi kan pé bó bá tiẹ̀ máa kú kò ní ṣojú òun kú,
ó wá ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ káàkiri. Gìgìrísẹ̀ tí bàbá wa Ismail fi ń rasẹ̀ tó fi ń ralẹ̀ tó fi ń ṣe ẹ̀mọ̀ pé tọ́mọ bá ń ké ó máa fi gìgìrísẹ̀ ibẹ̀ ni omi ti sun jáde níbi tó jẹ́ pé ilẹ̀ aṣálẹ̀ desert téèyàn lè gbẹ́kànga lọ́dún méjì tí ò lè kan mi wọn ò lè gbẹ́kànga bẹ̀ kán gbẹ́ ní máìlì kọ́kọ́ ṣe kan mi. Àṣẹ Ọlọ́run kéèyàn fi gìgìrísẹ̀ láì lo jígà láì dígì ilẹ̀ omi dẹ̀ sun yọ. Omi yẹn ni wọ́n ń pè lómi sẹ́mùsẹ́mù lónìí tó yẹ pé kò sẹ́ni tó máa lọ sí Mẹ́kà tí kò ní rọ omi yẹn wálé. Tàbá tún wá wò ó lórí ilẹ̀ mo pè Jésù Kristi ó ní òun kò wá láti pa òfin bàbá wa run bí kì í ṣe láti múṣẹ. Kátàkárà tó ń ṣe ní ṣọ́ọ̀ṣì ńgbà yẹn ní tẹ́ḿpù òun ni pé àwọn Júù àti àwọn pásítà gbogbo wọn máa kẹ́yẹlé ẹni tó ń sin màálù máa kó wá láti fi ṣe ìrúbọ sọ́lọ́run. Jésù kò lòdì sí pé kán ṣe ìrúbọ sọ́lọ́run. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà fẹ́ mú ọmọ ẹ̀ Ismail tó ń pè ní Ismaila ó fẹ́ lọ fi ṣe ìrúbọ sọ́lọ́run ni o. Ànábì Abraham jàre sorry ẹjọ́ ẹ̀foríjì mi. Bàbá wa Abraham ṣe hàn pé láti ìran Ismail ló ti jáde. Ẹ̀jẹ́ tó jẹ́ fọ́lọ́run ó fẹ́ múṣẹ ó fẹ́ lọ fi Ismaila ó fẹ́ lọ fi ṣe ìrúbọ. Kì í ṣe pé ìṣe tó yẹ ń ṣe ìrúbọ yẹn wọ́n ti ń ṣe ìrúbọ yẹn lórí òkè yẹn ti pẹ́ tó jẹ́ pé wọ́n máa mú ẹran wọ́n máa mú igi ẹbọ sísun nígbà yẹn ìrúbọ dàbí èéfín iná tí èèyàn bá mú ẹgbọrọ màálù àgùntàn ewúrẹ́ àbí wọ́rẹ́fà tó bá sún tí èéfín yẹn bá ti lọ sókè straight tí ò fún ká wọ́n ti mọ̀ pé ẹbọ yẹn ti jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gbogbo ohun tí èèyàn ń fẹ́ ó ti dàbí sáìn pé Ọlọ́run ti fọwọ́ sí i. Ṣùgbọ́n lọ́dún tí wọ́n fẹ́ lọ bàbá wa Abraham Ọlọ́run ní ọmọ ẹ̀ tó bí yẹn ni kó lọ fi ṣèrúbọ lọ́dún yẹn kó má mẹ́ran lọ. Ṣùgbọ́n kò bára jẹ́ o. Ó ní ìgbà tí wọ́n ń lọ kẹ́ lè mọ̀ pé bàbá wa tó ń pè ní Ismaila ó dàbí ó ti ń bá bàbá ẹ̀ lọ sórí òkè yẹn torí Bíbélì tọ́ka sí pé ó béèrè lọ́wọ́ bàbá ẹ̀ pé bàbá mi Abraham igi nìkan la gbé dáná àti epo àti kankan ẹran dà. Bàbá wa Abraham sọ ìgbàgbọ́ ń gbà yẹn pé Olúwa yóò pèsè. Ó lò gbàgbọ́ pé Ọlọ́run á pèsè. Nígbà tán dẹ̀ débẹ̀ ṣọlọ́run ò pèsè òun la fi ń pẹ̀rùn àgbò fún Ọlọ́run. Kóòtù kó bà ní gbogbo wa ní nílẹ̀ kóòtù òjìire bí. Yorùbá tá ń sọ yìí orí olókun ni àwọn bàbá ńlá wa láti Ilé Ifẹ̀ àwọn ọmọ bàbá wa tán bá ti fẹ́ lọ sí ilẹ̀ àwọn Árábù àbí nǹkankan lọ́hùn á mórí olókun yẹn láti fi ṣe símbọ̀ pé ẹ̀yà abíbáyìí náà wọ́n ti wá o. Bàbá wa Oòduà ṣẹ̀wọ̀n pé olókun ó ní bó ṣe jẹ́ sí but ọ̀rọ̀ ń bọ̀ ní ibẹ̀. Àwọn amórí olókun yẹn á yà ẹ̀mọ̀ pé àwọn gbẹ́nàgbẹ́nà wà àwọn aṣọ mọ́rùn kíní yẹn wá ń jẹ́ kàyéfì fún ọ̀wọ́n ẹ̀yà Arab ọ̀wọ́n ò mọ rí pé tọ́ba wá dá wá ní orí olókun ni a ní orí
ọwọ́n yẹn ò sá mọ̀ pé orí Yorùbá kìnnì kan náà máa ń pè lódì Yorùbá lónìí, orí olókun yẹn ẹ máa rí pé gbogbo ẹni tó bá jọmọ Yorùbá gidi orí olókun yẹn kì máa ń wọ́n nínú símbọ̀, ó ní bó ṣe jẹ́. Bọ́mọdé kò bá bá tàn á bá rọ̀bá. Gbogbo ìtàn wa tí ọba wa Rashidi Olúwòó tó fẹ́ yí padà tó ń sọ wípé kò sí ohun tó ń jẹ́ ilẹ̀ Oòduà, kó sọ bí tí baba ńlá baba tiẹ̀ náà ti wá, tó ní ìkan nínú àwọn ọmọ Oòduà tó ń pèlè Rámúrúdù ìṣe náà pa, ọ̀wọ́n wo ló pa, ìbò náà gbé pa sí. Ọ̀yọ́ empire, ohun tó mú Ọ̀yọ́ empire gẹ́gẹ́ bí àwa tá a fẹ́ yàwó, èmi tí mo jẹ́ Agbaakin Baṣọrun ilẹ̀ Yorùbá, tí mo jẹ́ ọ̀kan nínú ọmọ Yorùbá tí Yorùbá jẹ lógún, ìyàwó mi jẹyọ kan lọ, ju méjì lọ, ju mẹ́ta lọ. Àwọn ọmọ tí mo bí lára wọn ó wà ní Ghana, lára wọn ó wà l'Amẹ́ríkà, lára wọn wà l'Ékòó. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nígbà wáṣẹ̀, nígbà tí bàbá wa tó jẹ́ Oòduà tó bí Ọ̀kànbí, tí bàbá wa Ọ̀kànbí tí yẹn bímọ méje gẹ́gẹ́ bí ọmọ aládé, onípópó, oníṣàbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti Ọ̀yọ́. Àwọn bàbá wa wọ́n lè má ní àkọsílẹ̀ fún tàn, ṣùgbọ́n Yorùbá máa ń pòwe kan wípé ẹni bá rólé ọmọ kó jà, nítorí pé àmọ́ yìí tó máa ṣe. Òun ló dífá fún bàbá wa Ọ̀rànmíyàn, akin lójú ogun, akin nílé, òfodófodó, òfo yàrá fókànga, bí ò dá wọn lápá dá wọn nítàn, kò ṣeé bájà. Ó jẹ́ akíkanjú àbígbẹ̀yìn, ṣùgbọ́n nígbà míì akíkanjú ó máa ń ṣe ju àkọ́kọ́ bí lọ. Kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé mo ń fi àkókò yìí mo fi ń kí bàbá wa Ọwá Erédùmí tó jẹ́ adelé fún Ọ̀rànmíyàn. Lágbára Ọlọ́run, ọmọdé lẹ fi délé fún bàbá yín Ọ̀rànmíyàn, ẹ dàgbà, ẹ dògbó, ẹ ní ohun tí àgbà ní lọ́wọ́. Ọọ̀ni gbé mọ́tò onímàrìwò wàá ka yín mọ́lé. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bàbá wa Ọọ̀nìrìṣà ọba Adéyẹyè Ògúnwùsì ó rán àwọn ìgbìmọ̀ 4 lọ sí Amẹ́ríkà, níbi tán ti ń jọba, tó dẹ̀ jẹ́ pé orúkọ bàbá wa Oòduà náà ń lò níbẹ̀. Ṣé mọye tó máa ná wọn láti rán èèyàn 4 lọ sí Amẹ́ríkà tán dẹ̀ lo ọ̀sẹ̀ 2? Ipa wo gan ni ọba Olúwòó Rashidi tó ti kó nílẹ̀ Yorùbá? Ẹ jẹ́ kan jáde kan sọ. Rashidi fẹ́ tà wá sóko ẹrú àwọn Fúlàní nítorí pé àpàpàǹdodo ló fi dára ẹ̀pọ̀ mọ́ wọn Saudi, tó ní òun ti sọ gbogbo ilẹ̀ Yorùbá di ẹlẹ́sìn Mùsùlùmí, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Òun ló ṣe ń tẹra mọ́, tẹ bá kíyèsí dáadáa, níbi tó gbé ní ọgbọ́n àyínípadà. Ṣé bẹ́ẹ̀ ni kò rẹ́ni tó rẹwà nílẹ̀ Yorùbá kó tó lọ fẹ́ mọ Fúlàní? Ọmọ Fúlàní tó bí yẹn, ọmọ Fúlàní tó fẹ́ yẹn, tó bá pẹ́ tó bá yá ìyẹn máa bímọ. Tó bá bímọ ọkùnrin tó bá pẹ́ tó bá yá, ọmọ yẹn náà máa padà wàá jọba o.
a máa pera ẹ̀ ní Olúwòó. Bá ṣe ṣe nígbà yẹn lọ́hùn tí Ìlọrin tó fi bọ́ sọ́wọ́ Fúlàní tá ò rí gbà padà Gani nìyẹn. Ìlọrin Gèrè Álímì ni gbogbo ayé mọ̀ sí. Ẹ jẹ́ kí gbogbo àwa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ òjìire, pàápàá ẹ̀yin ọmọ Ìwó, ọmọ olódò ọba, wípé ẹ fakọyọ. Ẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀yin náà kò sùn. Gbogbo ohun tí ọba ń ṣe, Rashidi Olúwòó, ẹ ti pè ní kọ̀kọ̀, ẹ ti pè ní bàbá, kò gbọ́. Lẹ́tà tẹ ẹ kọ àgbọ́, bẹ́ẹ̀ ò ṣe nífẹ̀ẹ́ sí gbogbo ohun tó ń ṣe àgbọ́. Àwọn ìdílé kan wà ní ibi tí Rashidi ọba Olúwòó tó jọba sí, second to command ọba ni wọ́n, bàbá ọba ni wọ́n, àfọ̀bàjẹ́ ni wọ́n. Ṣé mọ̀ pé Rashidi kò sí nílé, ọba Olúwòó kò sí nílé, gọ́fúnà ó ń bọ̀ nílùú wọn. Ó dẹ̀ yan adelé pé kán lọ ṣojú òun àti bàbá yẹn. Bàbá yẹn dẹ̀ wo protocol pé tí gómìnà bá wá sí ìletò èèyàn, ó dìgbà tó bá kúrò níletò yẹn tó bá délé tọkàn ẹni tó gbà wọ́n lálejò kó tó balẹ̀. Gómìnà yẹn dẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹni tí ọba Olúwòó Rashidi ń bájà tó fẹ́ gbalẹ̀, bóyá yẹn ń ṣe nǹkan kan lọ́jọ́ yẹn. Bàbá yẹn wò pé stéètì wọn lọ́ṣùn náà ló ṣì wà, àfikún àwọn tẹ̀lé gómìnà débẹ̀. Ẹnìkan dẹ̀ wá torí gẹkúgẹ ó lọ parọ́ fún ọba Olúwòó. Kò jọ mí jọ gíga lọ́rùn mọ́lẹ̀ náà ṣe bàbá yẹn tó fi gbalẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. Ọ̀wọ́n alálẹ̀ hàn ó sun. Tẹ bá wo gbèsè ayé Fáráò, ẹni tọ́lọ́run bá dá sí tó ń fùwà tí ò dá, Bíbélì sọ, ó ní lọ́jọ́ tí ènìyàn búburú tó bá wó lulẹ̀ yóò dàbí igi àràbà tí gbogbo àgbègbè àdúgbò máa gbọ́ pé ó wó lulẹ̀. Ṣùgbọ́n tó lódodo bá kú, á dàbí igi ọ̀ṣunṣun. Gbogbo á mọ̀ pé igi ọ̀ṣunṣun tó bá sanra kò lè ju 2 inches lọ. Àràbà òun náà wọn jẹgúdújẹrá, ṣùgbọ́n tó bá wó gbogbo ayé ló máa mọ̀. Ìrònúpìwàdà sì wà fún ọba Rashidi Olúwòó, kó má rò pé òun gbọ́n. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ìjòyè tó ń bẹ níwòó, ọmọdé ọba tó gbọ́n kò dágbọ́n òun, àwọn ìjòyè ẹ̀ náà gbọ́n ni òun. Tọ́ba kan bá gọ̀ kò dágọ̀ o, àwọn ìjòyè tó wà ní agbègbè ẹ̀ náà wọ́n gọ̀ ni òun. Ẹ má jẹ́ kí ọba wa Rashidi Olúwòó kó fìtàn burúkú balẹ̀ sí ohun tí àwọn baba ńlá wa tán ti ṣe, kó má bàjẹ́. Gbogbo eléyìí tí a ń sọ yìí, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ni. Ẹni tó bá tabà kó bínú, tí ò bá lè tún bẹ̀ ṣe kó ṣe káwò. Nítorí pé kí ni àwọn ọmọ wa fẹ́ dé bá? Ìtàn wo ni a fẹ́ pa fún àwọn ọmọ? Kí ọba Rashidi Olúwòó kó má sọ wípé òun ò lè tẹríba fún ọba wa onírìṣà, ọba Adéyẹyè Ògúnwùsì, olórí ọba aládé, aṣojú bàbá wa Oòduà.
bàbá wa onírìṣà kì í ṣe owó tí wọ́n fẹ́ ná lọ́lọ́run kò ti pèsè fún wọn kó tó dórí oyè, kì í ṣe ipò kan náà ń wá tọ́lọ́run ò ti pèsè fún wọn kó tó dórí oyè, ṣùgbọ́n orí tó bá máa jọba inú agogo dẹ̀ ló ti ń wá. wọ́n ní ọrùn tí ó lò ìjìgbà lẹ̀kẹ̀ inú agogo dẹdẹ náà ló ti ń wà, ìbàdí tó ń lo mọ́sáàjì aṣọ ọba tí ń tanná yẹrinyẹrin inú agogo dẹ ló ti ń wá. gbogbo ohun tó ń dùn ọba Rashidi Olúwòó kò ju wípé méjìdínlógún ló ń bá Ọọ̀ni Ilé Ifẹ̀ jíròrò, 8 lápá ọ̀tún 8 lápá òsì ló ń bá wọn dámọ̀ràn. ìwọ ọba Rashidi, ìjòyè mélòó ló ń bá wọn dámọ̀ràn o? torí o kó àwọn jẹgúdíjẹrá bíi tiẹ̀ o kó wọn mọ́ra, o ti wá ṣe ẹ̀sìn awọ́rò. èyí tí mo ń sọ yìí orúkọ mi ni olóyè Baṣọrun Agbaakin ilẹ̀ Yorùbá Waheed Muraina, jáde kó o fèsì. àmẹ́mi mọ̀ pé wèrè mọ mọ́tò kò jẹ́ jánà, torí 20 ọdún tí katapila ti bàjẹ́ tán páàkì ẹ̀ sí títì, ìpọ́nrí máa pọ́npọ́n tírélà tán yẹ̀yẹ̀ ṣe lónìí kò jẹ́ la kọlù mọ́bi tó wà, àfi tó bá fẹ́ ṣòfò. kẹ́ tó gbà pé ìgbà irúnmalẹ̀ wà, ìṣẹ̀ṣe wà, ẹ jáde kẹ́ ẹ fèsì, kẹ́ ẹ kò mí lójú, kẹ́ ẹ jẹ́ kájọ dájọ́ àti gbà fúnra wa. ìyẹn Olúwòó ọba Rashidi kó jáde síta, torí wèrè mọ mọ́tò kò ní jánà, kájọ wá dájọ́ fúnra wa. Àlùkùránì alápọ̀nlé ó wà, gbogbo ẹ̀yin àáfàá òfa tẹ̀súbì fanọ́mọ́ra tọ́lọ́run ò pè tó jẹ́ pé òun tẹ́ máa jẹ ló pè yín, tẹ́yìn náà kò sọ òtítọ́. Kàábà tí gbogbo yín yípo símbọ̀ ni gbogbo nǹkan jẹ́ sọ́lọ́run. mo fẹ́ bi ẹ̀yin àáfàá gidi pọ̀ nílẹ̀ Yorùbá o, mi ò lòdì sẹ́yìn àáfàá o, mi ò dẹ̀ fi tàbùkù fẹ́yìn àáfàá o, ṣùgbọ́n lára àwọn àáfàá kan wà tó jẹ́ kọ̀ǹda láàrin ìrẹsì, òfa tẹ̀súbì ìfanámọ́ra, ọ̀wọ́n ni mò ń bá wí, wọ́n dẹ̀ mọ́ra wọn. ọ ò bá ọba Olúwòó sọ òtítọ́ ọ̀rọ̀. kí nìdí mo sọ pé àwọn ọba sọ òtítọ́ ọ̀rọ̀ ni wípé Kàábà tí gbogbo wọn ń lọ lọ́dọọdún tó ń tàwáàfù, kí ló bí kéèyàn gbérùn lọ sí Mẹ́kà kó fárun ẹ̀ kòdòrò wá? kí ló bí ta fi ń pa kájà tí wọ́n bá fárun tán? kí ló bí àgbò tá ń pa? gbogbo ẹni tó bá lọ sí Mẹ́kà ó máa ń pẹran àgbò tán máa tẹ̀jẹ̀ ẹ̀ sílẹ̀. kí ni ká ti pè? kí ló bí yẹn wá? gbogbo ohun tó bí wá kò ju pé nǹkan tọ́wọn bàbá ńlá ti ṣe látilẹ̀. kí ni yàtọ̀ sẹ́ni tó pẹran àgbò náà tó fi ṣe sàárà tó dín tó hà fún? ta ni nínú wa tó lè kọ́lé tọ́lọ́run fẹ́ gbé? ta ni nínú wa tó lè kọ́lé tá fẹ́ gbàlejò Ọlọ́run sí? ṣùgbọ́n ilé tá ń kọ́ tá ń fi orúkọ Ọlọ́run pè, a fi ń dára wa lẹ́kọ̀ọ́ ni. ìdánilẹ́kọ̀ọ́ ni fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọlé tí ò tí ìmọ̀ bá ṣe ń sin lọ́hùn. ìsádà mùsùlùmí, ìsádà ṣọ́ọ̀ṣì, ohun tán mú wá fún wa, táwa tán mú wá fún,
táwa fẹ́ mọ̀ ju àwọn tó mú wá fún wa lọ. Ṣebí Kàábà àwọn abọ̀rìṣà tó dáńtọ́ tó gbó lẹ́nu ló wà ńbẹ̀. Ọlọ́run kò ní kọ́ kóhun tó wà ńbẹ̀ dànù. Olúgbòhùn tára ẹ̀ dá, ọ̀wọ́n àṣẹ tára ẹ̀ dá, tọ́wọn abọ̀rìṣà ẹ̀ fi ń sọ̀rọ̀ tó fi ń rí bẹ́ẹ̀. Ọlọ́run ní ẹ wó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kó kọ́lé lórí ni. Tó bá jẹ́ ìyẹn àfa wa ń bí kí lẹ máa ní kẹ́ ẹ ṣe, ẹ máa ní kẹ́ ẹ lọ sún ná. Tó bá jẹ́ ẹlẹ́sìn míì òun ló ń ṣe ohun tí ẹ ń ṣe àmàní nǹkan míì. Bẹ́ẹ̀ náà ni àwọn oníṣọ́ọ̀ṣì tó bá fẹ́ yan póòpù lénìí wọ́n máa sun ẹgbẹ̀rún màálù àgùntàn àgbò bí èéfín yẹn bá ṣe lọ náà máa fi yàn. Àwọn àǹjọ̀nú kan wà tó jẹ́ wípé èéfín ẹran sísun náà wọ́n ń jẹ. Tí aláàfáà bá pẹran tó bá fi ṣe sàárà tó bá sun, sàárà yẹn máa ń tètè gbà ju èyí tí wọ́n fa tàbí ìtàn fomi gbóná bó. Jésù Kristi ní òun kò wá láti pa òfin wòlíì run bí kì í ṣe láti múṣẹ. Bẹ́ẹ̀ náà ni pásítọ̀ tó jẹ́ pé Ọlọ́run kò pè àti jẹ àti mu ló pè é, òun náà wà. Ó fàtẹ̀sùn bí ìfanọ́mọ́ra, àáfàá tó ń jóṣẹ́ tó ń fi kíní lo ètù, òun náà wà. Ẹ̀sìn ò fàjà, ìfẹ́ lọ́lọ́run. Ọba wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jàjà kejì kádé ó pẹ́ lórí. Kán tó bí yín lọ́lọ́run ti mọ ohun tẹ́ máa jẹ́. Ìgbà tán bí yín ẹ ti jẹ́ ohun tẹ́ fẹ́ jẹ́. Èmi mọ̀ pé ò ní fèsì o, ẹ ò ní ìdí láti fèsì, torí èèyàn tó ń wẹ̀ ní balùwẹ̀ tó wá ń wóṣẹ sójú, wèrè tí wọṣọ wèrè ń sá lọ. Bẹ́ẹ̀ni yẹn bá jáde ní balùwẹ̀ tó ń lé wèrè lọ tó fẹ́ gbaṣọ, wèrè di mélòó? Èèyàn tó bá òkú kà nílẹ̀ tó tún wá fẹsẹ̀ ta, ìka di mélòó? Ìka di méjì. Ẹ ò ní ìdí láti fèsì. Gbogbo ayé ti mọ ohun tí ọba Rashidi ọba Olúwòó tó jẹ́ méjì lẹ fún ní 2.5 million tẹ́ ẹ tún gbé mọ́tò fún nígbà tó ní òun ò ní mọ́tò, torí gbogbo ohun tó ń bi yín léèrè ẹ ò fẹ́. Ọ̀rọ̀ yìí tún wá mú mi rántí ẹnìkan mi tí ẹ fi joyè. Ọba Adéyẹyè Ògúnwùsì kan ló fi joyè o, ilẹ̀ Yorùbá náà lòun náà ti joyè o. Tán torí lógun ọ̀fẹ́ tán bẹ̀rẹ̀ sí í ṣe kámọ̀. Àmọ́ ohun tí mo mọ̀ ni wípé táyà wájú kò lè létẹ̀yìn bá. Gbogbo àwọn olóyè tán jẹ tán fi Yorùbá jẹ tán torí oyè tán jẹ ńgbà tán jẹ̀jẹ̀ níwájú igba arúnmalẹ̀, òun ni pé àwọn fẹ́ fi túnlẹ̀ Yorùbá ṣe. Mo fi àkókò yìí yà síwájú ọba wa Ọwọ́adé Aláàfin ìlú Ọ̀yọ́, kábíyèsí o, tó gorí àpèrè baba ńlá baba wọn Ọ̀rànmíyàn eléèpé ìwágú òfodófodó òfòyàrá fòkànga má bàjà kò ṣeé bá bínú, bí ò dá wọn lápá dá wọn nítan. Ẹ pẹ́ láṣẹ. Ọmọ Yorùbá bọ̀ ọ̀wọ́n ní kàkà kí ọba ní. Wọ́n ní tẹnu wọn ni owó, tẹnu wọn ni ó gbọ́, kó tó sọ ohunkóhun. Lára àwọn tẹ́ ẹ jọ dúyè
tó yóò já mọ́ lọ́wọ́ àwọn tó joyè tó ń pera wọn nígbà kẹrin lọ́yọ̀ọ́ lé ọ̀wọ́n náà tẹ̀lé o ìgbà tọ́pọ̀lọ́ òmọ̀nà odù ọ̀pọ̀lọ́ wọn òmọ̀nà odù nísìnyí wọ́n ti wá dàsáwúrú ju kì í ṣe gbogbo ẹni tó bá ń fẹ̀yìn síyàn lọ̀rẹ́ o ẹ fura o ẹ fura ó gbà tó pàdé àgbà lọ́nà tó ní kókó ẹ lọ́gbọ́n ṣó mọ̀ bóyá wèrè ló ṣe kó tó dàgbà nílẹ̀ Yorùbá gbogbo oyè tí gbogbo wa bá jẹ kí ni ìtẹ̀síwájú tá a fi mú bá Yorùbá ṣé ìṣepá fi ń lu ọmọ Yorùbá ní jìbìtì nípa ká máa sọ pé òṣùpá festival oòrùn festival ẹ máa la dáwó ẹ máa la dáná asọra wa di àgbà lọ́wọ́ mẹ́rì baálẹ̀ jìntolo ẹni tó bá ń bá wí kó lọ tún bẹ̀ ṣe ká má fi oyè tá a jẹ nílẹ̀ Yorùbá ká má fi wá jẹ fúnra wa bó tiẹ̀ jẹ́ ká má bọ̀ wọn aṣebi sọ òtítọ́ ọ̀rọ̀ kò dìgbà tá a bá yọ lọ́ọ̀kan ká wá wúlé kẹ̀kẹ́kẹ́ fígbà tí tòlótòló bá máa bínú torí kán lè dá wa mọ̀ ọwọ́ kan ń bínú nítorí pé orúkọ tó fi ń poyè wá dọ́gba pé lóògùn ọ̀fẹ́ o kí ni ń bá bínú wá kí ni kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lára kẹ́tẹ́kẹ́tẹ́ agùnfẹsẹ̀ wọlẹ̀ àfinifógun mú ṣe bá ní afẹ́ túnlẹ̀ Yorùbá ṣe ni bó tiẹ̀ jọ̀rọ̀ sí tí lásán òun lá ń bá wọn sọ tí ò bá sẹ́ni kankan tó jáde tó fọ́n bá Ràṣídì Olúwòó lésì á jẹ́ pé ohun tó ń sọ nípa ilẹ̀ Yorùbá òtítọ́ ni nǹkan méjì ni ẹni tó bá jẹ́ oníjìbìtì àtolè máa ń ní wọ́n máa ń ní first sight ọgbọ́n tí ó tayọ ju ọ̀wọ́n tó fẹ́ lù ní jìbìtì lọ wọ́n tún máa ń ní àyínìke àtàyínìpadà mo sọ nínú ọ̀rọ̀ mi ìṣíwájú pé ọmọ bàbá ọmọ ìyá Olúwòó méje ni wọ́n ṣùgbọ́n mẹ́rin nínú wọn ló exist ló jẹ́ ni tí gbogbo ayé gbọ́ méjì wà ní Ọ̀yọ́ méjì wà lọ́ṣùn ọba Ràṣídì Olúwòó ó ti pa gbogbo àwọn afọbajẹ lẹ́nu mọ́ ó ti pa gbogbo àwọn bàbá ọba lẹ́nu mọ́ ó ti sọra ẹ̀ di lè máa mú tó ń pè ní lè mọ́ mú ṣùgbọ́n bí bàtà bá le lálejò ó ṣetán tó máa ya kí gbogbo wa fi ti fìrìáwò tó ń pè ní fáráò ká fi ṣàríkọ́gbọ́n fáráò ní àyíníkà àyínípadà alálùpàídà wọn méjì ó ti wọn wá àwọn alálùpàídà tiẹ̀ náà mú tiẹ̀ wá ṣùgbọ́n àpadàbọ̀ fáráò gbogbo wa mọ̀bí tó yọrí sí ọba Ràṣídì Olúwòó ẹ ronú pìwàdà èèyàn gidi nìyí arẹwà ọkùnrin nìyí ọgbọ́n tẹ ẹ ní ẹ má lò sí ọ̀nà ìjẹ ara yín ẹ lò sí ìwúlò ọ̀wọ́n Yorùbá kẹ́ ẹ rántí pé bó ṣe hùn ká pẹ́ láyé a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ tó bá pẹ́ tó bá yá ọ̀rọ̀ yín á di àwíntúnwí á dọ̀rọ̀ tàn Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbò mo sọ yìí mo dúró. lógún kẹkẹ tó dó sà nílẹ̀ Yorùbá lónìí a rí pé lára àwọn tí ẹnu wọn tó lẹ̀ dáadáa tí wọ́n jẹ́ àgbà tí a lè kàn sí òun náà ni Baṣọrun Agbaakin ilẹ̀ Yorùbá tí Ọọ̀ni rìṣà bàbá wa ẹni ìtàlẹ̀ Ògúnwùsì adéyẹ Ògúnwùsì náà fi jẹ yà sí ẹ̀yìn a ní Sunday Igboho a ní Ìbà Gani Adams ẹni tí a lọ Kakanfò ilẹ̀ Yorùbá ẹ̀yìn tẹ́gẹ́ Sẹ́ríkì Sàràkí kí làjọṣepọ̀ yín ṣe tiẹ̀ ń bára yín gbìmọ̀ràn ṣẹjọ́ ń sọ̀rọ̀ ṣẹjọ́ ń ṣe wọléwọ̀de fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá àtẹ̀yìn Gani Adams ni o Sunday Igboho ni o kí ni ìbáṣepọ̀ yín sà. Sunday Igboho èèyàn ọ̀rẹ́ mi kan
tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìjàbẹ́lówà, òun ni mo mọ̀ through Sunday Igboho. Òtítọ́ dọ́jà òkúta, lówó lọ́wọ́ là ń rèké, olótìtọ́ kì í rẹ́ nísùn, ṣùgbọ́n purọ́purọ́ kú, ó kú sójú eérú, ṣìkàṣìkà kú, ó nọsẹ̀ sáàrò, olótìtọ́ nìkan náà faṣọ sí. Olótìtọ́ kì tètè ń rèrè òtítọ́ o, ṣùgbọ́n tó bá pẹ́ bóyá á jèrè òtítọ́ ọmọ ẹ̀ náà jẹ́ ń bẹ̀. Sunday Igboho ó gbìyànjú, ó ṣe bọ́mọkùnrin ṣe ń ṣe, àmọ́ nínú Ifá náà láti yọ Fátímọ̀. Àpẹẹrẹ ọ̀rọ̀ Sunday Igboho ó dàbí àti ń gbàwẹ̀ àwẹ̀ mùsùlùmí, ó máa parí títí ọ̀la báyìí, tí lọ́la bá ṣù, kọ́lọ́run kó kàwá mọ́ ọ̀wọ́n tó máa rẹ́yìn oṣù náà, kí gbogbo ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan wá tọrọ kọ́lọ́run mú lọ sílé àṣẹ. Bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì Lent, Easter tóun náà wà níta. Nígbà tá a bá ń ṣọdún Easter, ṣe mọ̀ pé iṣẹ́ rere tí Jésù ṣe tó ní ẹ má fipá gbowó ẹ̀yin Farisí, ẹ̀yin agbowó òde, Késárì lọ́wọ́ àwọn tí kò ní, kẹ́ máa lòpò àti agbára lé wọn lórí, ó pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Ọ̀wọ́n náà ló máa lọ fi àìsàn kan èèyàn, ọ̀dọ̀ wọn náà máa padà gbé wá. Ó ní ẹ máa dá wọn sílẹ̀ láì gba nǹkan kan. A kì í wo wárápá ká gbowó, a kì í wo wèrè ká gbẹ̀jẹ́. Láàárín èmi àti ẹ̀yin, ta ní wo wárápá nísìnyí tí kò ń gba mílíọ̀nù? Èèyàn wo ló ń wo wèrè tí kò ń gba 1000? Nítorí àti jẹ àti mu, kọ́lọ́run kó dáríjì gbogbo wa. Nígbà tí Jésù tó mú kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́nìkan ò tí ì gùn rí, tó ń lọ sí tẹ́ḿpù láti lọ wàásù búburú àti rere, ipa tí búburú lè kó bá ọmọ ẹ̀dá ènìyàn nínú ìjọba Ọlọ́run àti ipa tí ìwà rere lè kó bá ọmọ ẹ̀dá ènìyàn. Gbogbo wa la gbọ́ pé wọ́n ya nǹkan sọ́tọ̀ gẹ́gẹ́ bí màrìwò. Àwọn arábìnrin wọ́n ń táṣọ sílẹ̀, wọ́n ń sọ wípé Hòsánà, Hòsánà, Hòsánà fẹ́ni tó ń bọ̀, ọmọ aládé àlàáfíà. Ìjọ kẹjọ ẹ̀ náà la gbọ́ pé kàn án mọ́ àgbélébù. Àwọn tó sọ Hòsánà láàrin ìjọ mẹ́jọ náà ló sọ kàn án mọ́ àgbélébù o. Kì í ṣe pé àwọn ẹ̀yà ọ̀tọ̀ náà nìkan ni wọ́n ń. Ó ti wà ní ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn wípé tọ́dún bá yípo wọ́n gbọ́dọ̀ pa ọ̀dàlúrú 3, pàápàá adigunjalè. Lára wọn lólè ọwọ́ ọ̀tún, olè ọwọ́ òsì àti Bánábà. Bánábà yẹn dàbí olórí Boko Haram tó ń dààmú gbogbo Nàìjíríà nísìn. Bẹ́ẹ̀ ni kò tí Bánábà dìmú ń gbà yẹn. Ṣùgbọ́n ọba tó wá fi ẹ̀sùn Jésù kàn, nígbà tí kò rí ọ̀wọ́n aráàlú ẹ̀ yí sí ọ̀tún, tí kò yí wọn sébè, tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ti fẹ́ borí ìtọba, ó wá kúkú tì wọ́n lọ́kàn ọkàn pé Bánábà tó ń payín lọ́mọ, tó ń payín níyàwó, tó ń payín fún ara yín tó ti fẹ́ palùrun, tí ò jẹ́ kí ìlú náà láfíà, tí ò jẹ́ kí ìlú fi ọ̀dọ̀ lórí òróòrò.
ìyẹn lòun máa fi dá Jésù lẹ̀. Ó wá kúkú pe aráàlú pé nínú Bánábà àti Jésù ta ni kí n filẹ̀ fún yín? Ibi tí ìwà ìmọ̀kan tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Gbogbo wọn ti rò pé Jésù ló ń dìnà jẹ, gẹ́gẹ́ bí bàbá wa onírìṣà, olórí ọba aládé Ògúwùsì, ọba Adéyẹyè, tọ́lọ́hun gbọ́lá lé lọ́wọ́, tó jẹ́ pé àfẹni tó bá fẹ́ parẹ́ máyé. Elélùbọ́ tó ń fojú datẹ́gùn ni ẹni tó bá ń bá onírìṣà jà. Elélùbọ́ tó ń fojú di atẹ́gùn. Onírìṣà dàbí eléwé téwé pọ̀ lára ẹ̀ àti elélùbọ́. Wọ́n wá ní kí wọ́n méjèèjì bọ́ sójò. Ẹ ṣàìmọ̀ pé àdánù àjẹtẹ nìkan. Òjò ń rọ̀, eléwé bọ́ sójò, elélùbọ́ bọ́ sójò. Àdánù àjẹtẹ nìkan nínú àwọn méjèèjì. Ọba wa onírìṣà ní eléwé, ọ̀wọ́n tó ń ké kiri yìí ní elélùbọ́. Kọ́dún yìí tó jálẹ̀, ẹ máa wò gbẹ̀yìn, ajá tó ń lé kòkò bí ò bá tètè padà yóò parẹ́. Ológbò tó fẹ́ mú àkèrè bí ò bá tètè padà, àtojú àti mú ló máa fi wọmi. Àjọṣepọ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè, ṣe mọ̀ pé ìgóríta mẹ́ta la wà báyìí. Téèyàn bá rìnrìn àjò bọ̀ tán júwe ọ̀nà fún, tó wá kàn dédé kan ìyànà kan gbẹ̀gbẹ́ ọ̀tún, ìyànà kan gbẹ̀gbẹ́ òsì, ìyànà kan gba wájú straight, tí ò bá jẹ́ni tó ti mọ̀nà dáadáa, ìgóríta mẹ́ta yẹn gbọ́dọ̀ kọ́kọ́ dààmú ẹ̀. A wá jókòó, a wo ìtí ẹsẹ̀ ọmọ èèyàn pọ̀ tó bá jẹ́ pé ẹsẹ̀ àlàáfíà, a wo ìtí ẹsẹ̀ díẹ̀ tọ̀, a ronú ara ẹ̀, a wá fọlọ́hun, a fi ṣètọ́ ní ẹ̀. Sunday Igboho, a ò náǹfààní láti ṣe sọ̀rọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ ìyá kan lára gbogbo ibi tí ó bá wà. Ó gbìyànjú, ó gbèjà ọmọ ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n torí pé ọlá tó ní àti iyì tó ní, òun ló bí owú wá sí ara àwọn tí kò tẹ̀lé. Gbogbo èèyàn ti rò pé gbogbo ẹni tó bá já síwájú, tó bá dé lálẹ́ ṣe ni kó wá tọrọ jẹ, tí ò dẹ̀ ní rí bẹ́ẹ̀ láyéláyé sábàdà. Ọlá tó ní, ipò tọ́lọ́run gbé sí, òun ló bí owú wá. Owú yẹn ló bí kí àwọn kan fi gbọ̀tún, kọ́wọn kan fi gbòsì. Ṣùgbọ́n ọ̀rọ̀ Sunday Igboho lábútúkẹ́ ni. Ṣé gbogbo yín mọ ohun tó ń pè ní lábútúkẹ́? ló ń jẹ́ bẹ́ẹ̀ o bàbá. Ẹ ṣe. Lábútúkẹ́ ni wípé àti èmi àtẹ̀yin àti bàbá wa onírìṣà àti gbogbo ẹni tó ń fẹ́ tẹ̀síwájú Yorùbá, kọ́lọ́hun kó ṣe wá gẹ́gẹ́ bí lábútúkẹ́. Lábútúkẹ́ ni a lè fi wé tóbìnrin bá fẹ́ ro èlùbọ́. Ṣé mọ̀ pé èlùbọ́ kò ṣeé rò bẹ́ẹ̀ ní ro ẹ̀bà, àfi kẹ́ sì gbómi ẹ̀ lẹ́nà kó ya ṣùṣù kẹ́ẹ̀dẹ̀ lùbọ́ sí. Lẹ́yìn ìgbà tẹ́ bá rò lórí iná tó wó ṣùṣù yẹn tó máa gbé kalẹ̀, wọ́n ní bóbìnrin bá fẹ́ ro kàá fàmábẹ́, èlùbọ́ náà ń pè bẹ́ẹ̀. O gbọ́dọ̀ fàmábẹ́ dáadáa kó fi mọ́rogù tó nípọn rò. Ṣùgbọ́n gbogbo nǹkan tá ń ṣe náà ni wípé kó kúnná, kó bẹ́lẹ̀. Ṣùgbọ́n ìgbà tá bá bu ọbẹ̀, bóyá àlápá ni, ẹ̀gúsí ni tàbí ewédú àbí ilá, tá bá ń jẹ lọ́wọ́, a máa ṣalábàápàdé kókó kan láàrin ẹ̀. Tẹ́ bá tú kókó yẹn wò, pẹ̀lú gbogbo ìdààmú àti fìtìnátì tí èlùbọ́ ti rí lọ́wọ́ omi gbóná àti mọ́rogùn orógùn, síbẹ̀síbẹ̀ kókó tẹ́ rí yẹn tẹ́ bá tú wò, gbúgbẹ̀gbẹ̀rẹ̀ fún kan sì máa wà láàrin ẹ̀. Òun náà ń pè ní lábútúkẹ́. Kò sí bí èèyàn ṣe máa dààmú èèyàn tó láyé yìí, tọ́lọ́run bá ti wà lẹ́yìn ẹ̀,
sábàbí ire ni ìdààmú yẹn máa já sí, ó máa sọ ẹnìyẹn di alágbára ni. Ọlọ́run ti sọ Sunday Igboho, ó ti sọ di lábùtúkẹ́ láàrin àwọn ọ̀tá. Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ ó pè mí lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tí ẹnìkan fẹ́ ṣẹ̀ mí. Ẹnìyẹn mọ̀ pé ó lè bá mi sọ̀rọ̀, ṣùgbọ́n bó ṣe bá mi sọ̀rọ̀ ó mọ́wọ́ kan àbòsí dání. Torí oyè tá a jẹ ní Ilé Ifẹ̀, oyè tó la gbogbo ilẹ̀ Yorùbá já ni. Mo wọ ìpèbí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ jẹ Baṣọrun Agbaakin. Baṣọrun Agbaakin tán ti jẹ́ gbẹ̀yìn ó lé ní 100 ọdún, torí oyè tó lágbára ni. Oyè tó jẹ́ pé tán bá jẹ́ ó mìlú tìtì ni. Gbogbo ayé ló wá ń sá fún ìmìlú tìtì tó máa mìlú tìtì àti ohun tí oyè yẹn máa fà lọ́wọ́ tán bá jẹ́. Ó jẹ́ kí ẹnikẹ́ni má yẹra fún. Ṣùgbọ́n bá a ti ní a máa rí ilé ayé la máa rí iṣẹ́ bọ́ ní ṣoògùn. Kádàrá ń ṣàn lọ bí omi, sábàbí náà ń ṣàn lọ bí odò. Ṣùgbọ́n níjọ́ tí sábàbí àti kádàrá tán bá pàdé lórí ìta tán ti ṣàn pàdé, ìlérí Ọlọ́run yóò ṣẹ. Ọlọ́run lò mí, ó wá lo bàbá wa Ọọnirìṣà ọba Adéyẹyè Ògúnwùsì láti mú kádàrá tí mo yàn látòde ọ̀run wá sí ìmúṣẹ. Torí àyàfi ó gbọ́dọ̀ wà nínú ayé èèyàn. Bàbá wa Ọọnirìṣà gbowó ọ̀gbòbí kankan lọ́wọ́ mi kí n tó joyè o, ṣùgbọ́n ìwádìí tó ṣe nípa mi ó pọ̀. Sẹ́ni ìyẹ lóyè, irú ìwà wo ló ń fù, ìdàgbàsókè wo ló mú bá gbègbè ẹ̀, ọ̀wọ́n ìrírí wo ló ti rí. Nǹkan tí bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì Ọọnirìṣà ṣe nípa mi nìyẹn. Ló fi jẹ́ pé gbogbo ọjọ́ tọ́lọ́run bá ràn mí lọ́wọ́, èmi náà gbọ́dọ̀ ṣe ìgbéga fún Ilé Ifẹ̀. Kò sí ohun tí mo fẹ́ fún bàbá wa Ọọnirìṣà tọ́lọ́run ò ti fún wọn, ju kí n gbàdúrà ẹ̀mí gígùn, àlàáfíà fún gbàálé wọn, àwọlé wọn, ìyàwó wọn, ẹbí wọn, pé kọ́lọ́run kó máa jẹ́ kàlàáfíà pípé, ẹ̀mí gígùn, ọrọ̀ kó máa jẹ́ tiwọn. Torí pé omi tó ń ṣàn ni wọn kì í ṣẹgbẹ́ ẹgbẹgbẹ̀rún omi adágún tí ò rí bì kan lọ. Omi tó ń ṣàn gbogbo wa la máa bù mu, la máa bù wẹ̀, la máa bù ṣe, ṣùgbọ́n omi adágún tó ń dalẹ̀ nù sí, o ò lè débẹ̀ kó o bù mu. Ìlara ló ń bá wọn jà, owú ló ń ṣe wọn. Ìgbà tí ọ̀rọ̀ tí mo sọ pé Gani Adams ó pè mí, èmi ò mọ̀. Nọ́mbà tí mi bá dẹ̀ ti ní àkọsílẹ̀ lórí ẹ̀rọ alágbèéká mi n kì máa ń gbé. Wọ́n wá text mi, mo wá pè padà. Ṣùgbọ́n orúkọ tó pè mí ń gbà ẹni pé Aláàjì. Ìgbà tá wá ń sọ̀rọ̀ lọ tí mo pè mọ́dà, bẹ́ẹ̀ ṣe joyè lèmi náà joyè. Ṣe máa gbọ́ pé èmi kọ́ ni mo joyè Agbaakin ilẹ̀ Yorùbá ni. Àwọn oníṣẹ́ yìí tí Ọọ̀ni fi mí jẹ, mo ní ṣe o máa ní òmò ni. Mo ní ẹ̀wẹ́ ọ̀pọ̀lọ ní ká bá débi ìrùkáfò, ẹdìyẹ kì í yẹ́yìn inú ẹ̀tàn. Ìdá ló máa pera ẹ̀ lẹ́rú. Gani Adams náà gbìyànjú nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n a kì í wáyé ká má ní ṣùgbọ́n. Ibi tí gbogbo wa bá kù sí, àwa fún ara wa nínú wa mọ̀, àfi tá bá fẹ́ ṣèkà. Èmi gẹ́gẹ́ bí Agbaakin Baṣọrun ilẹ̀ Yorùbá, bó ṣe wù mí ni wípé
ẹni tọ́lọ́run máa fún tó máa fún mi tèmi náà máa fi fún èèyàn kọ́lọ́run kó fún. Kì í ṣe láti máa wágbọ́n àtinúdá láti máa kó èèyàn jọ láti máa fi ṣe ìfẹ́nú ara tèmi wọ́n máa wá rí mi bíi àkókò ẹdìyẹ gàgà láàrin àwùjọ òròmọdìyẹ. So àárín yẹn bí ọkà bá síwájú kí paramọ́lẹ̀ tẹ̀lé kójòlá bàbá wọn ń wọ́rùrù bọ̀ lẹ́yìn. Mo rò pé ó nójú ọmọ adarí irun tó máa kojú ejò, ṣùgbọ́n kẹlẹ́mọ́ bá ń lẹ́mọ́ káláfè bá ń láfè àfàìmọ̀ kéèyàn rí kankan pa o. So òjò lé mi ò bẹ́ nìkan ṣọ̀tá, ṣùgbọ́n ẹni tó jí bá rí òun lè jí máa pa o. Ẹni bá fẹ́ mi èmi náà máa fẹ́. Ìmúùnù àti pé àwọn Yorùbá ní ìmúùmùná tó bá sọ pé òun ò rí òun àwa náà kò rí. Bí egungun bá sọ pé òun ò rí gọ̀ǹtọ̀ náà kò rí egungun. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ibi tí nǹkan ti ń yẹgẹ ni èdè kò yédè. Sunday Igboho, Ìbà Gani Adam, Agbaakin Baṣọrun lẹ Yorùbá, Ọlọ́run Elédùmarè kò ní fi èdè àìyedè sáàrin wa. Ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ fún bàbá wa ọ̀wọ́ adé kábíyèsí o Aláàfin ikú àbáyé yìí, òun ni wípé oníkálùkù ó máa bẹ̀rẹ̀ sí fi ẹnu ẹ̀lú bómùbómù tí wọ́n bá gbé àjẹ́ńdà wá kọ́wọn náà sọ pé mo gbọ́, tí wọ́n bá ní mo gbọ́ kọ́wọn náà dàgẹ́sì ẹ̀ kan tún rò kan tó fèsì. Gẹ́gẹ́ bí orúkọ Ọ̀yọ́, wọ́n ní Ọ̀yọ́ mèsì, ṣùgbọ́n Ọ̀yọ́ kètètè ń fèsì torí pọ́n máa ro àròjinlẹ̀. Gbogbo àwọn tó sá sí àwọn tẹ́ ẹ jọ du oyè lẹ́yìn tán ti jó lóyè Ọ̀yọ́, gbogbo ohun tó wá mú wọn fi tipátìkúùkù bá yín ṣe tán ń dúró tì yín. Ìfẹ́ afẹ́dìyẹ kò dénú o, ibi kó pata sí ni lẹ́nu ló ti mọ ohun. Èyìnbó ní be careful yourself o. Yorùbá ní ká fura torí ìfura lògùn àgbà. Gbogbo àwọn tí wọ́n bá wọn tẹ́ ẹjọ́ doyè tán tẹ̀lé wọn tán ò rí èsì. Kì í ṣe pé gbogbo àwọn tẹ́ ẹjọ́ doyè ọ̀hún yóò lórí burúkú, kì í ṣe pọ́n ọmọ ṣe. Ọmọ tá a bí tá a pẹja èké èkó kò ya lórí burúkú o. Ọmọ tá a dẹ̀ bí tá a pa màálù kì í ṣe pé oríire ẹ̀ náà ló tó bẹ́ẹ̀. Orí tó ní kálukú mú wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Orí adé lórí yín, òun lẹ ṣe rí yàn látọ̀run. Yíyàn tẹ yàn ó dẹ̀ wá sí ìmúṣẹ. Inú mi dùn pé gbogbo oyè gbogbo ìlànà tán fi ń joyè Aláàfin gbogbo ẹlẹ́tọ̀ lágbára Ọlọ́run ètùtù náà bá yín lára mu. Gbogbo ohun tẹ́ ẹ béèrè ní ọwọ́ wọn bàbá ńlá yín á wá sí ìmúṣẹ. Ọ̀wọ́n alálẹ̀ á bá wa ọwọ́ adé ọba Aláàfin tuntun tá a yàn yìí. Ìgbà oyin tẹ́ ẹ gbé kò ní padà dìgbà àtàmọ́ yín lọ́wọ́. Ṣùgbọ́n ẹ rántí pé mo tún sọ lẹ́ẹ̀kan, àmọ̀ràn ni ó torí ibi tí mo ti joyè Baṣọrun Agbaakin tilẹ̀ Yorùbá, Ọ̀rànmíyàn náà ni ọba àkọ́kọ́ tó jẹ lọ́yọ̀ọ́. Ìpẹ́sẹ̀ bàbá ńlá yín Ọ̀rànmíyàn náà lẹ́wà yìí. Ọ̀rọ̀ tábà a kì í tó ní báwí ká má tọrọ bára ẹni sọ. Ẹ ti fi pò tí ọmọ bàbá ńlá yín wà, ẹ ti fi jẹ́ síwájú wa nílẹ̀ Yorùbá, ẹ dẹ̀ ní ṣìwà darí. Ẹ fura, ẹ wẹ̀yìn wò, ẹ wò pé àtẹ́wọ́ tó ń pa
tán lù tí ẹ̀fọn padà wá báyà ẹ̀ pé ṣe bí gbogbo ayé ní ọ̀n nífẹ̀ẹ́ mi, ẹ̀fọn ló ń sọ bẹ́ẹ̀ o. ẹ̀fọn nígbà tí mo jáde ṣe ni gbogbo ayé ń pàtẹ́wọ́ fún mi lọ́tún lọ́sì. ìyá ẹ̀ ní àtẹ́wọ́ tó ń pa fún ẹ orí ló kó ẹ yọ o. tó bá yẹ pé ọwọ́ wọn papọ̀ mọ́ ẹ ni wọ́n fẹ́ lù ẹ́ pa ni. gbogbo ẹni bá ní kẹ́ ẹ kú á kú bá ajá ṣe ń kú tòun tó gbòòrò. gbogbo ẹni bá ní kẹ́ ẹ rùn onítọ̀hún ìdúró gogoro là ń bóṣù awo, ẹ̀yìn máa wà ẹ̀ máa wà ní. onítọ̀hún náà á dùbú láàárẹ̀. bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó dáa fúnlẹ̀ Ọ̀yọ́, kó dáa fúnlẹ̀ Yorùbá, àwọn alálẹ̀ ìlú á jẹ́ kó dáa fún yín jù bẹ́ẹ̀ lọ. tẹnu wọn ni ó wò, tẹnu wọn ni ó gbọ́, kó o tó ṣe ohunkóhun ọ̀wọ́ adé. ìgbà tí bàbá wa Ọọ̀ni rìṣà ọba Adéyẹyè Ògúnwùsì olórí ọba aládé tó jọba, tí bàbá wa Ọbásanjọ́ tó fẹ́ lọ kí bàbá wa Ọbásanjọ́ kò ga kan o, ìdọ̀bálẹ̀ tọwọ́ wọn wà níwájú ni. ipò wo ni Rashidi Olúwòó tó kó nínú ìgbésí ayé bàbá Ọbásanjọ́ tóun wá ń ṣe gàrú? but wọ́n ní àparò kan ò ga jù kan lọ. òun ni Olúwòó fẹ́ sọra ẹ̀dà láàrin àwùjọ gbogbo ọba ilẹ̀ Yorùbá. ó wá lọ gorí ebè, ọlọ́dẹ wá yọjú sóko, kò mọ̀ pé àparò tó gorí ebè tó fẹ́ ga jù wọn tó kù lọ, òun lójú ọlọ́dẹ máa kọ́kọ́ tó. ọ̀rọ̀ ń bọ̀ ẹsẹ̀ ń dùn tó olóòtú. a máa rí báwọn. àmì àṣẹ. ilẹ̀ Yorùbá ò ní dàrú. àmì àṣẹ. pẹ̀lú ògbọ́n ìrẹ́pọ̀ tó tọ́ tó dáa tó lóòrìn Olódùmarè á bá a dápadà sí àárín gbogbo ẹ̀kẹ́ jẹ́ aṣọ àgbáyé náà Yorùbá. àmì àṣẹ. òní ẹ ṣé o ọlọ́bẹ̀ Yorùbá wà ní tí ẹ wà lórí ìtàkùn ayélujára. ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà. àdúpẹ́dúpẹ́ o. ìgbé ẹ̀kọ́ àìbínú gbogbo ibi tá a bá kù sí nípa èdè Yorùbá ẹ foríjì wa. ẹ ṣé o, ó dàbọ̀.